ẹ jẹ́ mọ̀ wípé ìgbà tí mo wo móvì kan lánàá, ibẹ̀ ni mo ti realize wípé àwọn obìnrin kan wà, wọ́n ti rọ́kọ gidi o, jẹ́jẹ́jẹ́jẹ́ o, bọ̀ nítorí pé wọ́n wá rí wípé ọkùnrin yẹn ò lè last ju bí 5 minutes lọ lórí bẹ́ẹ̀dì. Lọ́ bá ní pẹ́pẹ́ ṣe pẹ́pẹ́ o, àwọn ò lè fẹ́. Ẹ jọ̀ọ́ ṣé ó possible ni? So does it mean pé ẹni tí wọ́n gbọ́dọ̀ fẹ́ ó gbọ́dọ̀ last bí 1 hour àbí kó kúkú wá kọ́lé síbẹ̀? Ṣé rí, àánú wa máa ṣe mí o. Ẹ jẹ́ tá bá ti rọ́kọ gidi, ẹ jẹ́ ká fẹ́ wọn. Ẹ jẹ́ a fẹ́ wọn. Bóyá ó bá ti ṣe 5 minutes ẹ̀ tán, ẹ dẹ̀ rọra ẹ̀yin náà wórun sùn. Àbí bó wà ní? Ìkan lẹ máa fọwọ́ mú o, ẹ lè jẹ́ kéèkì yín kẹ́tù yìí.